ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ èdè a kí yín pé ẹ kú déédéé wò yín ní gbogbo ibi tí ẹ ti ń wà lórílẹ̀‐èdè àgbáláyé lónìí sinimá yìí ṣe àfigbéyẹ̀wò wọn ní àpàkùlẹ̀ rẹ̀ ní AWOLESU apá kejì ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti wò wá bákan náà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ ń rí fídíò wa ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ẹ like ẹ share ẹ follow wa ẹ dákun abẹ̀yìn ni lórúkọ lọ fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ rí wa fún ìgbà àkọ́kọ́ ẹ tẹ àkókò ẹgbẹ́ subscribe button yẹn kó bá lè ta yín lólobó nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin mìíràn bá jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa yìí sinimá èyí tí ó bá ti ní apá kejì òun ni a máa ń gbé yẹ̀wò à ní kí ni opinion yín kí lẹ lè rí sọ sí kí lẹ lérò pé lè ṣẹlẹ̀ nínú apá kejì àwọn nǹkan tá a máa ń bèrè nìyẹn a sì máa sọ fún yín ibi tí ẹ ti lè rí sinimá náà ibi tí ẹ ti lè rí wò tí wọ́n ti wò tán ẹ padà sórí comment section wa ẹ wá máa sọ ẹ̀hónú yín níbẹ̀ AWOLESU apá kejì òun ni a fẹ́ fi hàn yín lẹ́ni ẹ lè rí wò lórí Wálé Rasaki ibẹ̀ ni ẹ ti lè rí wò Wálé Rasaki TV ibẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti jáde bí ọjọ́ díẹ̀ sẹ́yìn gbogbo àwọn òṣèré tó sì kópa nínú rẹ̀ rí àwọn àgbààgbà òṣèré bí ìyàwó Abeni Agbon Ogboluke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kópa nínú sinimá AWOLESU apá kìíní tàbí mọ̀ pé wọ́n máa kópa nínú AWOLESU apá kejì ẹ dákun ṣé gbogbo ìwà tí bàbá wa AWOLESU ṣe tó ń hù nígboro ní àdúgbò ǹjẹ́ ó bójú mu ǹjẹ́ ó yẹ ọmọlúwàbí ẹ kọ sórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀ a ò ní rí jù báyìí lọ títí jọmọ ọjọ́ rẹ̀ ire lójú owó rí ire lójú gbogbo àmàmà rí àṣẹ Èdùmàrè ó dàbọ̀ tó dìgbà mìíràn.